ọlọ́jọ́ ìbí fi jó dúpẹ́. ajẹ́ ká fi lè fọpẹ́ f'Olúwa ọba tó dá ọ sí kó gbà kankan tó kọjá ọpẹ́. ọlọ́jọ́ ìbí fi jó dúpẹ́. ajẹ́ ká fi lè fọpẹ́ f'Olúwa ọba tó dá ọ sí kó gbà kankan tó kọjá ọpẹ́. gbé gbé gbólúwa sókè Àjọkẹ́ gbé gbólúwa sókè gbé gbálàhùn sókè ọba tó dá ọ sí kó gbà kankan. ẹ̀yin olólùfẹ́ Àjọkẹ́ ẹ jẹ́ ká bá Àjọkẹ́ yóò ṣẹ̀ṣẹ̀ fọ́dún ẹ̀ tó tún lé kan sí lókè èèpẹ̀ ṣebí gbogbo ogúnjọ́ nínú oṣù kọkànlá lọ́dún rẹ̀ Àjíà Kàfílátù Àjọkẹ́ olóríire obìnrin gidi alálùbáríkà aya tàtà abiyamọ láàárọ̀ abiyamọ lọ́sàn-án abiyamọ pàtàkì lọ́wọ́ òru Àjíà Kàfílátù ìyàwó rere tí ò ṣe fọwọ́rọ́ tì sẹ́yìn lọ́ọ̀dẹ̀ obìnrin àtàtà tó lẹ́kọ̀ọ́ ilé tó rí múlò lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ ọmọ rere lọmọ onítọ̀hún ó di dandan kó níwà rere tí yóò sì tún máa wù lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ló ń bá lálùbáríkà ọkọ pàdé Àjíà Kàfílátù mo bá ẹ dúpẹ́ mo kí ẹ kú oríire Àjọkẹ́ ṣebí ọjọ́ lọ́jọ́ tán bí ẹ sáyé lógúnjọ́ inú oṣù kọkànlá on the 20 November lọ́dún yẹn lọ́hùn ọjọ́ ńlá ọjọ́ tó lè gbàgbé láéláé ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí ọjọ́ lọ́jọ́ tó gbà pàdé alálùbáríkà ọjọ́ lọ́jọ́ tó pàdé alálùbáríkà ọkùnrin àtàtà Alhaji Abdul-Jalil ọjọ́ tí Alhaji Abdul-Jalil ò sì lè gbàgbé láéláé ni ọjọ́ kàyéfì ni ọjọ́ tí ìrìn àjò yín bẹ̀rẹ̀ àbámọ̀ burúkú kò sì wáyé látọdún yẹn títí wá dọjọ́ òní mo bá yín yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ Àjọkẹ́ o àmọ́ bí ọjọ́ aṣíwájú nínú gbogbo abo tó ń bẹ láyé níwájú Abdul-Jalil nítorí o sì nínú abo tó rìn dìn láéláé bẹ́ẹ̀ ló sì bẹ́ lábẹ́jù bó bá dirun tó ń kọ́ inú orí rẹ̀ yóò dàbí àbímọ́ni awùwà jẹ́jẹ́jẹ́ a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ a bá ọmọ wí pẹ̀lú ẹ̀kọ́ a tẹríba fọ́kọ tinútinú Àjọkẹ́ ọlọ́jọ́ Àjọkẹ́ mo lóò ní kú láéláé Èdùmàrè ò sì ní ṣe lágùn alẹ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè ò ní fẹ̀sìn sílẹ̀ kó o ṣẹ̀sìn ó ti ṣe ọdún èyí tọmọtọmọ tọkọtọkọ pẹ̀lú àlàáfíà ọdún èyí kò sì ní jẹ́ àṣemọ fún ẹ Àjíà Kàfílátù mi Àjọkẹ́ ọmọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀ ìlú tó tóbi tó yẹn tí wọn ò léegun ẹṣin lè gúngún ilé wọn ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ́nà pẹ́kípẹ́kí abọ́láńlé o wá bá mi lọ sílé ọkọ rẹ̀ ọkọ alálùbáríkà nígbòho. àfìlà aya wọn nígbòho mòrè alágbàdo òde aya wọn nílé tapẹ́tẹ́ inú omi ọmọ gẹ́gẹ́lé òde sọ̀yà òde mi má bàdí àwọn lọmọ omi kò sí ṣiṣẹ́ mi lẹ́nu ọ̀kan ń ṣe mí ní pẹ̀lẹ́ ọ̀kan ń ṣe mí máa rọra ọ̀kan ní nígbà tó mọ̀nà kí ló wá dégbò mòrè ọmọ atapẹ́tẹ́ inú omi. Àjíà Kàfílátù Àjọkẹ́ ó ti ṣọdún yìí sẹ́ wàá tẹ̀mí tọmọtọmọ tọkọtọkọ towótowó ọkọ rẹ Alhaji Abdul-Jalil lórí ká kí ẹ kú ọdún ìyá yàgò fún ẹ arábùsọ̀lá o mègídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàpàtà akúrúmàjẹ́ yọ̀jẹ̀ èmi gangan mo kí ẹ délédélé. Abọ́láńlé ọmọ ọgbọ̀nlàwẹ̀ ọmọ wọn níṣẹ́rí àṣẹ̀sán èmi gangan ò gbẹ̀yìn rárá mo kí ọ Àjíà Kàfílátù mo ní many happy return. ọlọ́jọ́ ìbí fi jó dúpẹ́. Àjíà Kàfílátù fọpẹ́ f'Olúwa ọba tó dá ọ sí kó gbà kankan tó kọjá ọpẹ́. ọlọ́jọ́ ìbí fi jó dúpẹ́. Àjíà Kàfílátù fọpẹ́ f'Olúwa ọba tó dá ọ sí kó gbà kankan tó kọjá ọpẹ́. gbé gbé gbólúwa sókè Àjọkẹ́ gbé gbólúwa sókè gbé gbálàhùn sókè ọba tó dá ọ sí kó gbà kankan.